aṣòfin tó ń ṣojú ìjọba ìrèlè èèyàn ilé wọ́n sọ̀rọ̀. Ẹ jẹ́ kí a jọ gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ. Mo kí ẹ̀yin èèyàn ilé, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? A kú ìsinmi ẹ̀ní. Bí a ṣe sọ, aṣòfin tó ń ṣe ojú ìjọba ìpínlẹ̀ ìrèlè wọ́n sọ̀rọ̀, àti Èkìtìpupa ní ilé ìgbìmọ̀ wọ́n sọ̀rọ̀. Ṣojúṣòfin ní Àbújá, Ọmọ.Oba Jimi, Odimayo ti kìlọ̀ fún àwọn aṣáájú pé ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC orílẹ̀-èdè yìí lórí ẹni tí wọn yóò fún tíkẹ́ẹ̀tì láti díje dupò gómìnà nínú ètò ìdìbò abẹ́lé wọn tó ń bọ̀ lógúnjọ́ oṣù kẹrin ọdún 24 tá a wà yìí. Odimayo tóun náà wà lára àwọn mẹ́rìndínlógún tó gba fọ́ọ̀mù ìdíje ní abẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC lásìkò tó ń sọ̀rọ̀ jáde fún àwọn oníròyìn ní olú iṣẹ́ wọn tó wà ní Àgbàká ní olú ìlú Àkúrẹ́. Wọ́n ní nǹkan tó lè mú kí ẹgbẹ́ APC fi ìdí rẹmi nínú ètò ìdìbò gómìnà yìí tó ń bọ̀ yìí tó fẹ́ wáyé ní ọjọ́ kẹrìndínlógún oṣù kọkànlá ọdún 2024 yìí ni kí wọ́n fún ẹni tí ó lo ọdún mẹ́rin péré ní tíkẹ́ẹ̀tì láti dìbò láti díje ipò gómìnà. Wọ́n ní kò ní jẹ́ nǹkan tó dáa fún àwọn ènìyàn ẹkùn náà tí wọ́n mọ̀ wípé ó máa lo ọdún mẹ́rin péré kan fi sí ipò gómìnà láti díje. Wọ́n ní báwo ni wọ́n á ṣe fi ẹni tí ó máa lo ọdún mẹ́jọ sílẹ̀ tí wọ́n á lọ wá máa dìbò fún ẹni tó máa lo ọdún mẹ́rin péré sí láti dìbò fún irú ẹni bẹ́ẹ̀. Wípé nítorí pé gbogbo àwọn gómìnà tí wọ́n ti ṣe àkóso ṣáájú láti àwọn ẹkùn méjì yòókù ní ìpínlẹ̀ Ondo ni wọ́n lo ọdún mẹ́jọ wọn pé lórí àlééfà. Odimayo tó wá láti ìlú ìrèlè wọ́n tẹ̀síwájú wípé àwọn èèyàn ẹkùn náà kò ní lajú wọn kalẹ̀ láti ṣe àǹfààní ńlá tí ẹgbẹ́ APC fún wọn ní àsìkò yìí láti ṣìlò bí wọ́n ṣe fún àwọn ènìyàn tí ó wà ní agbègbè Guusu nìkan ní oore ọ̀fẹ́ láti díje dupò gómìnà nínú ètò ìdìbò èyí tó ń bọ̀ ní ìpínlẹ̀ Ondo. Ó ní tí àwọn aṣáájú ẹgbẹ́ àwọn bá lọ ṣe àṣìṣe fún ọlọ́dún mẹ́rin ní tíkẹ́ẹ̀tì dípò ẹni tí ó lo ọdún mẹ́jọ, àìfàìmọ̀ ni kí ẹgbẹ́ alátakò má lọ gba ìjọba mọ́ wọn lọ́wọ́, má lọ gba ìjọba mọ́ ẹgbẹ́ APC lọ́wọ́ nínú ètò ìdìbò gómìnà tó ń bọ̀ nínú oṣù kọkànlá ọdún 2024 yìí. Nínú ìpàdé èyí tí wọ́n pè pẹ̀lú àwọn oníròyìn ni Odimayo náà ti fi ọ̀rọ̀ yìí múlẹ̀. Wọ́n sọ̀rọ̀ nípa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn aṣáájú àwọn ẹgbẹ́ APC ìpínlẹ̀ Ondo pẹ̀lú àwọn ará ìlú láti díje ipò gómìnà èyí tó ń bọ̀. Wọ́n ní gbogbo nǹkan tó yẹ kí olùdíje kó fi kún ojú òṣùwọ̀n. Wọ́n ní àwọn ní gbogbo ẹ̀ pátápátá. Wọ́n ní àwọn ti ṣetán láti bá gbogbo àìní àwọn ènìyàn pàdé. Gbogbo àwọn ìpínlẹ̀ Ondo wọ́n ní àwọn ṣetán láti bá wọn pàdé gbogbo àwọn ètò ààbò pé àwọn ṣetán láti dojúkọ fún wọn. Wọ́n ní ìlera tó péye, wọ́n ní ètò ẹ̀kọ́, wọ́n ní ètò ọ̀nà, gbogbo títì wa tó bàjẹ́, wọ́n ní àwọn nǹkan amáyédẹrùn míì, wọ́n ní gbogbo ẹ̀ làwọn máa ṣe pátápátá tí wọ́n bá fi ìbò gbé àwọn wọlé gẹ́gẹ́ bí gómìnà tuntun tó ń bọ̀ tí àwọn fẹ́ díje fún yìí. Àwọn olùdíje mẹ́rìndínlógún ni wọ́n ti gba fọ́ọ̀mù láti díje láti kópa nínú ètò ìdìbò abẹ́lé èyí tó ń bọ̀ tí wọ́n fẹ́ ṣe ní Ondo yìí. Ẹgbẹ́ All Progressive Congress tí wọ́n fẹ́ ṣètò rẹ̀ lógúnjọ́ oṣù kẹrin. Ẹkùn Guusu ìpínlẹ̀ Ondo sì ní gbogbo àwọn olùdíje náà ti wá
ní ìbámu pẹ̀lú ìlànà ẹgbẹ́ APC ní Àbújá ti fà kalẹ̀ ní ìbámu pẹ̀lú òfin àti ìlànà tó de ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Ìyẹn ọdún mẹ́rin ni òfin fi àyè gba ọ̀nàrẹ́bù Lucky Ayedatiwa tí wọ́n ń tukọ̀ ìpínlẹ̀ Ondo lọ́wọ́lọ́wọ́ láti lò lórí àlééfà tí wọ́n bá rí tíkẹ́ẹ̀tì gbà tí wọ́n tún dìbò fún wọn wọlé gẹ́gẹ́ bí gómìnà nínú ètò ìdìbò tó ń bọ̀. Ìdí ni pé wọ́n ti kọ́kọ́ búra fún wọn ní àkọ́kọ́. Wọ́n ní gọ́vnà Lucky Orímisàn Ayédatiwa ti kọ́kọ́ lo sáà díẹ̀ nígbà tí bàbá wa Akérédolú jáde láyé. Wọ́n ní ọdún kan àti oṣù méjì ni wọ́n bá bàbá wa Akérédolú parí nígbà tí wọ́n jáde láyé. Wọ́n ní torí ẹ̀ wọn ò lè lo ọdún mẹ́jọ láti jẹ gọ́vnà. Akérédolú kú. Àwọn ni wọ́n bá olóògbé Rótìmí Akérédolú tí wọ́n bá wọn parí sáà náà tán. Wọ́n ní torí wọ́n ti bá olóògbé Rótìmí Akérédolú lo ọdún kan àti oṣù méjì. Wọ́n ní torí ẹ̀ wọ́n lè lo ọdún mẹ́jọ láti fi jẹ gọ́vnà. Ní tán bá díje, wọ́n ní ọdún mẹ́rin péré ni wọ́n máa lò gẹ́gẹ́ bí gọ́vnà. Nítorí pé kò bá ìlànà òfin mu láti búra fún ẹnìkan ju ẹ̀ẹ̀méjì péré lọ. Wọ́n ní wọ́n ti kọ́kọ́ búra fún wọn. Nígbà tí late gọ́vnà Rótìmí kú, wọ́n ní nítorí ìgbà tí bàbá wọn á jẹ gọ́vnà yẹn, wọ́n ní wọn tí ì parí sáà tiwọn. Wọ́n ní àwọn ni wọ́n wá bá wọn parí ẹ̀. Wọ́n ní torí ẹ̀ wọ́n ní wọ́n ti lo ọdún kan àti oṣù méjì ní sáà tí bàbá wa èyí tí wọ́n parí. Pé kò bá ìlànà fún wọn láti búra ju ẹ̀ẹ̀méjì péré lọ fún èèyàn. Ìròyìn tá a gbọ́ nìyẹn, ẹ̀yin ará ilé. Ohun tí gbogbo àwọn gómìnà tí wọ́n ń díje tí wọ́n wá láti sáà kan náà ń sọ ni tí wọ́n fi ń takò wọ́n. Ipe kí ló dé tí wọ́n fẹ́ lọ dìbò fún Lucky Ayédatiwa nígbà tí wọ́n mọ̀ wípé wọn ò lè ṣe ọdún mẹ́jọ. Wípé ọdún mẹ́rin péré ni wọ́n lè ṣe lórí àlééfà. Ìpè nítorí pé wọ́n ti búra fún wọn lẹ́ẹ̀kan rí. Orin kan tí gbogbo àwọn ènìyàn ń kọ ni pé àwọn kò fẹ́ gómìnà ọlọ́dún mẹ́rin. Wọ́n ní nítorí pé wọ́n lè díje lẹ́lẹ́kẹ̀ẹ́ta. Ẹ̀yin èèyàn lé nǹkan tí a gbọ́ nì. A mú ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist Media. Kí Ọlọ́run kí ó ran gbogbo wa lọ́wọ́. Àmín.